gbìyànjú sí pé lórí afẹ́fẹ́ kò dá. Hello. Hello, hello. Màmá mi ẹ kalẹ́ o. Ẹ̀rọ ìfàtà ọ̀sán láti nínú alẹ́ tó níjà. Bẹ́ẹ̀ ni mà kí ni nǹkan tẹ́ ń là kọjá mà. Mo fi ọjọ́ kan ṣọ́ọ̀tì ẹ̀jẹ̀ mo fẹ́ gba ìmọ̀ràn ní sà. Yes ma. Nígbà tí ọkọ mi fi ṣe pa ní iṣu ní 2021 yẹn. Travel rẹ̀ tírélà ló wà tó máa ń travel dẹ̀ máa ń wálé. Ìgbà tó dẹ̀ ní 21 yẹn 2021 yẹn ó ní accident ìkọ̀dínà kò ṣe léṣe ń tiẹ̀. Ìgbà tó dá nǹkan náà fẹ́ rí ta mọ́tò tó ní sàǹgà sí ẹ̀ wò pé kó máa rí bẹ́ẹ̀rẹ̀ kan ètò ìdálò. Ìgbà tó kí 9 months ní 2022 January tó wálé. Ìgbà tó di January náà again tó travel padà. Àgbẹ̀ àwọn ṣì ń ṣe mọ́tò wọn ṣe pinnu kan at the end of the day. Ìgbà tó máa tó wálé wá ní 2024 àfojúrí ààrẹ rárá. Okay. Ṣé àgbọ̀ sà? Mo ń gbọ́ yín mà. tó sáà 24 yẹn ló ṣáà wálé ṣáà ṣàlàyé pé àkóso èèyàn kan ní ìpínlẹ̀ àwọn kálukú náà ń gbàdúrà tó ń tẹ̀ ní pé bí a kí n wá lọ nígbà yẹn ní Port Harcourt tó wà nígbà yẹn kò fún wa ní àdírẹ́sì kò ṣe yẹn kan bí kóbìnrin gbé ibi kẹlòmíì fún mi láti kí n bá lọ pẹ̀lú pé tí n bá lọ bí àkókò mi náà máa gbé bọ̀ tó ń tà lọ nígbà yẹn ìgbà tó wá wálé 24 ní upper last ẹ̀yẹ tó wálé ó ṣàmù lámbàlẹ̀ fún kálukú pé kìnìkan má bínú bó ṣe lọ nìyẹn along the line a ní sex tó mú ṣáàlóyún báyìí ọ̀tọ̀ wá di bíi 2024 yẹn again ní November tí ẹgbẹ́ kan bá ríṣẹ́ sí ní Kwari bẹ́yẹn pé ó lọ máa ṣiṣẹ́ nígbà tó ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ mọ̀ pé ṣéèmù náà ni màmá sì gbé ẹni ó ṣàwàṣẹ lọ nígbà yẹn nígbà tó ní ti dó owó ti tó fọmọ ìlú lákòóhùn ṣọ́ọ̀bù lọ ṣáàtúngbò ló gbà yẹn ìgbà tó dé bíi 1 month ẹ̀ tí kò fún ọ ní 5,000 ká ṣiṣẹ́ ní upper last year tó wá dà nìkan àgún rẹ̀ à ń pè bí kó má sì kọ̀ tó fi di last year 2025 April ṣáà ni mo bí ọmọ yẹn àti 2024 mi ṣàfojú kan sí náà ọ̀tọ̀ ṣáà nìkan àwọn láńlọ́ọ̀dù náà àwọn láńlọ́ọ̀dù tá à bá gbélé àwọn náà fún mi sí àti ẹ̀ wọ́n fi pọ̀ jù 200 àwọn òde àfọ́ìdì wọn láti máa 100 ní àtàwọn ọmọ mi sáwọn ṣọ́ọ̀bù káàkiri ojúmọ́ tí wà ó dẹ̀ ti wọ́n lè gbà yẹn ìdìbò lọ́wọ́ tẹ̀lé ṣùgbọ́n tí wọ́n kan yàrá kan pé ó ti ẹ̀ mú àtẹ̀sán ní bàbá kò ti ẹ̀ yọjú báwọn ti pọ̀ àtẹ̀yàn for the 2 years and 7 months ló fi lọ tẹ́lẹ̀ òun náà láti báwọn ti pọ̀ yẹn sí wà létí náà. Kí lẹ fẹ́? àdìrẹ́ ìtumọ̀ fẹ́ ni pé nínú báyìí ní sí àwọn ọmọ mi ti ń dàgbà mo bó ti ń lọ 5 years mo ti wà sọ́gbù tí òfin náà fẹ́ mú bọ̀ ebi àwọn fẹ́ rí màrí ìbọn mo kàn sí ẹ̀fẹ́ this is strong behind fíṣù yẹn pé bóyá ó ṣe ti máa wálẹ̀ kó fẹ́ leave àwọn ọmọ pé kí n lè leave ara mi kí n lè wà ó fi fún ara mi kí mo lè ṣe láti fà àwọn ọmọ yẹn sílẹ̀ kan 16 years kan 40 years kan 10 years tó jẹ́yìn kékeré. Ta lẹ fẹ́ fún ọmọ yẹn lẹ̀ fún? mo ṣe rò pé àwọn ìṣòwò gbogbo fúgàmù láì lọ́wọ́ pé jẹ́ kí n bọ̀. Ta lẹ fẹ́ fi ọmọ yẹn sílẹ̀ fún mà 16 14 10 kí lẹ fẹ́ ta lẹ fẹ́ fi wọ́n sílẹ̀ fún ṣe fẹ́ wáṣẹ́ lọ ni mà. bẹ́ẹ̀ ni mo fẹ́ wáṣẹ́ lọ ni. wáṣẹ́ lọ síbo. bí a bí stáìlì Èkó sá. Èkó wọ́n ń yí owó lẹ́kọ̀ọ́ ní iṣẹ́ wo lẹ́ ń ṣe lọ́wọ́ ń sìn. ṣé bíbá ìtíjà ni mò ń ṣe ipò àwọn domestic work là ń ṣe náà pé ká rókò ká lọ sí àwọn bíi tẹ́lẹ̀ tó pọ̀ ṣọ́. tẹ bá wá dẹ́kọ̀ yẹn mà ọ́fíìsì work lẹ́ máa ṣe tẹ bá dẹ́kọ̀ mà. àbúrò ẹjọ́ náà tí mo sọ pé lórí mi ibi tí mo ti ń ṣe àwọn ìtẹ́yìn lórí pé òun lè bá mi iṣẹ́ kan tó jẹ́ àwọn tó ń tàgbó. arábìnrin tẹ bá fẹ́ ẹ lò mà tẹ bá fẹ́ tàgbó ẹ tàgbó yín Ìbàdàn ẹ jèrè àwọn ọmọ yẹn o ìgbà tán ọmọ yẹn nílò yín jù lélẹ́yìí o ṣó ti yẹ yín arábìnrin ìgbà tán ọmọ yẹn nílò yín jù lélẹ̀ ọmọ ọdún 10 ọmọ ọdún 14 ọmọ ọdún 16 ìgbà tán ọmọ yẹn nílò yín lélẹ́yìí ìgbà tán nílò ẹ̀ tí ó ṣe ká ìkúrò ń bẹ̀ yẹn fún wọn ìlélẹ́yìí o ẹ̀yin ni ẹ mọ nọ́mbà ọkọ tẹ́ ẹ mú o ẹ mọ̀ kó bá àwọn ọmọ ọlọ́mọ o sọ̀rọ̀ mi ti yẹ yín sìn tẹ́ ẹ bá tó lọ sí jẹ́ tó bọ́ sọ́wọ́ ọkùnrin kan sí ẹ tó gbàgbé ọmọ ọlọ́mọ sí Ìbàdàn ẹ bá fẹ́ kiri àgbọ̀ yín Ìbàdàn ẹ máa kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ jìyà lé lórí ṣé ń gbọ́ mi arábìnrin kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ jìyà lé lórí àsìkò náà ọmọ yẹn nídìí yín jù àsìkò yìí ni ọ̀tá ò ní yọ̀ yín o
tí ẹ bá fẹ́ kí ọkọ yín wá fẹnu gbolẹ̀ pẹ̀lú tó ṣe fún yín tó bá jẹ́ kí bọ́rọ̀ ṣe rí náà nìyẹn ṣá o. èyí tó ṣe pàtàkì ní kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ mójútó àwọn ọmọ yín yẹn bó ṣe jẹ́ nìyẹn mà. Hello.